ẹ̀yin èèyàn mi ní ṣoore ṣe o. Ẹ wo arábìnrin tó wọ àǹkárá yìí ṣe ló tọrọ 100 náírà lọ́wọ́ arákùnrin tó sùn sílẹ̀ yìí. Nìyẹn tọwọ́ bàpò ló fún ní 100 náírà. Ó rìn lọ síwájú díẹ̀ ló bá tún padà ló bá ní kán fún un lómi. Bí arákùnrin yìí ṣe fi pure water kan lé lọ́wọ́, bẹ́ẹ̀ ni arákùnrin yìí ló bá máa ṣubú lulẹ̀ lẹ̀mí bá sá lọ lára ẹ̀. Ní àwọn èèyàn tán rí arákùnrin yìí náà bá mú arábìnrin yìí náà bá ní ó yá tètè wá jí ẹni tó pa. Ló bá ní kán jẹ́ kó ń dà kọjá, ó dá arákùnrin kọjá, ẹ̀mí díẹ̀ sá padà sára rẹ̀. Inú bí àwọn tó ń wò ó náà bá wò ó wípé kí làwọn lè ṣe fún wọn fẹ́ pa á. Ṣùgbọ́n àwọn ọlọ́pàá tó wà ńbẹ̀ wọ́n jẹ́ kán pa náà bá faṣọ ya mọ́ lára. Ẹ wò ó, kì í ṣe gbogbo àwọn oníbàárà tá a bá rí òun ni wọ́n nílò ìrànlọ́wọ́ lóòótọ́. Púpọ̀ nínú wọn wọ́n ń ṣe jàǹbá fún àwọn tó bá fún wọn lówó ni. Tí kì í bá ṣe ọpẹ́lọpẹ́ àwọn agbófinró tó wà níbẹ̀, àwọn ni wọn ò jẹ́ kán pa arábìnrin yìí. Ní ìlú Zaria ní ìpínlẹ̀ Kaduna, ó ní nǹkan tẹ́ ń wò yìí, òun ló ti ṣẹlẹ̀. Ẹ wò ó, ní ṣoore ṣe ká tó ṣoore fún èèyàn, ẹ jẹ́ ká máa kíyèsára nítorí wípé púpọ̀ nínú àwọn tó ń wá fún ìrànlọ́wọ́ yìí wọ́n ń wá ẹni tí wọ́n fẹ́ fi ṣògùn owó ni. Ká ní pé wọ́n rí arábìnrin yìí mú ni, ó sọ wípé ṣẹlẹ̀ jẹ́ arákùnrin yẹn ní ìbágbẹ́. Ẹ wo bí wọ́n ṣe ń gbé arákùnrin yẹn dìgbàdìgbà, wọ́n ń gbé lọ sí ibi tí wọ́n tún ti tẹ̀síwájú láti tọ́jú arábìnrin yẹn. Ní ṣoore ṣe o láṣẹ Elédùmarè.